Àròyé TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ ẹ sì máa follow. Òkè láwà téńté. Hello, mo ń gbọ́ yín. Orí ìgbó lẹ́wà. Mo ní mo wà ní area school àwọn ọmọ mi. Òkè ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe ya mọ́tò tuntun lónìí nínú. Praise the Lord. Hallelujah. Ẹ ra ojàre Olúwa ṣeun. Ọlọ́run ṣe ya. Ọlọ́run àwọn pẹ̀lú ọkọ̀ ìlú àtàwọn èèyàn jẹ́ ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́. Ìtorí ẹ̀ ni mo ṣe pè é. Ok. Mo fẹ́ bá yín fowó kékeré rẹ̀ sẹ́ni. Ẹ mọ̀ wá ní iye tí èkì bá ti sẹ́ndì sí ní láti fi ṣe lọ. Ok. Báńkì wo bá ti sẹ́ndì mi. Ó pay account ni ó wà lọ́wọ́ mi. Ẹ̀ṣẹ̀ sì ní bàbá àti méjì bọ̀ sí ilé ìwé. Ẹ mọ̀ kọ́ta máa ṣẹlẹ̀ láwọn tó ń ṣe POS sọ́dọ̀ yín bẹ̀rẹ̀. Àwọn wà ń bí dáadáa, àwọn tó ń ṣe POS wà ń bí dáadáa. Ó máa tó ṣe ní ìdẹ̀fún máa síbẹ̀. Kí la wí? Ó máa tó ṣe ní ìdẹ̀fún máa síbẹ̀. Kò lè pẹ́ má wò ráǹdì sí mo máa rí. Tẹ́ ẹ bá fẹ́ gba 50,000 lọ́dọ̀ àwọn ìwé náà la jáde lọ́wọ́ 50,000. Tí bá fẹ́ gbè lò. 50,000 ẹ má bínú tó kéré. 50,000. Á fẹ́ tó 500 o. Bẹ́ẹ̀ni 500 tó wà náà. Kí lẹ wí? Mo ní change ló dání. Of course na 1,000 wà lọ́wọ́ mi. Kí ló dé tó ní sí network máa kí ni? Kí lẹ wí? Mi gbọ́. Mo ti ń lọ máa ń fọ èmi náà yìí fojú ṣọ́ wọn ni. Kí ni kí n sọ tí n bá débẹ̀? Okay. Mo ti ń bọ̀ ẹ fẹ́ fún mi lówó mo ní kinní. Wá boy má bọ̀. Ṣé nẹ́tíwọ̀kì wọ́n ní ṣé nẹ́tíwọ̀kì wà lórí POS ẹ? Ọ ní báǹkì wo ni? Má bọ̀ wọ́n ní wàá gbà fún. Wọ́n ó yá gbà wọ́n ní gbé fóònù fún ẹ. Hello. Ẹ káàsán. Ṣé máa ń ṣe POS? Bẹ́ẹ̀ ni POS ní bẹ́ẹ̀ ni. Ṣé nẹ́tíwọ̀kì yín dà fún títí Gúdà? Gúdà bank. Bẹ́ẹ̀ ni network wà. Báńkì wo ni wọ́n lò àtàwọn? Money point lèmi lò, máa ṣe money point wà lọ́wọ́ mi. Wọ́n fẹ́ sẹ́ndì 50,000 sí káàdì náà máa kó fún ẹ lónìí. 200 ni sà. Èló? 200. 200. Ṣé máa ń tẹ̀lé láti pápá? Sà? Ṣé máa ń tẹ̀lé láti pápá? Bẹ́ẹ̀ ni ẹ máa tètè rà láti torí network wà sà. Network wà. Torí a tún máa fi àtàwọn ìtẹ̀lé jẹ́ àpá àtàwọn tó bá ṣẹ́ndẹ̀. Ṣé máa pín sí àjáde? Sà? Ṣé máa pín sí àjáde? Bẹ́ẹ̀ ni ó máa print paper jáde bẹ́ẹ̀ ni. Orí àti máa ṣẹ́jẹ́ máa bàkà tó bá yẹn fún ẹ. Táìpẹ́ sórí máa ṣẹ́ tó gbọ́ bá ti kọ̀ rẹ̀ máa ní kò jẹ́ ìbáyẹn. Mo ti gbọ́ sà. Ṣé máa ṣẹ́ wá pẹ̀lú àpá? Sà? Ṣé máa ṣẹ́ wá pẹ̀lú ẹ? Bẹ́ẹ̀ ni. Orí àti jẹ́ kí máa pín fún ẹ bẹ́ẹ̀ ni. Ok sà. Wọ́n rí ẹnu mọ̀. Hello sà, mo wà pẹ̀lú sà. Ṣé kí máa pín àpá? Ẹ máa pè. Irú ọlọ́pàá 20. Ok. 31. Ok. 32. Ok 32. Ok. 44. Ok 44. 52. Ok 52. Hello mo dá yín lóhùn. Orúkọ tó gbé wá 419 ní ṣe oríire. 419 ló gbé wá ní ṣe. Àwọn ọ̀run máa pa ẹ́. Mo ṣàwò pé abá gbogbo ẹ̀ ó waste credit. Ṣàrí kìíní yẹn mú tán. Àròyé TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ ẹ sì máa follow. Òkè láwà téńté.